Olúwa tó ní iṣẹ́ ayé, ènìyàn máa lè ránṣẹ́ rẹ̀ o. Èdùmàrè tó rán mi ní iṣẹ́ ayé, ó ní gbó, ó ní. Ẹ kú kàlẹ̀ gbogbo ọmọ Yorùbá. Ó kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáláyé. Ìyálọ́jà, babalájé, baálé eléyìí, ìyálé eléyìí, àǹtí ìdílẹ̀kẹ̀, bọ̀dá akọ̀wé, gbogbo yín mo kí o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kan ṣẹnu kẹ́mú. Ẹ yá mi létí ìtọ̀tún kẹ fi tòsí lẹ̀. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ fún òótọ́ ọdún jáwé, mo sì kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ fún òótọ́ ọdún yàgbó. Egbò tẹ̀ ń wà kò ní yá mọ́ yín lọ́wọ́ o. Tọ́ bùwọ́ omi la máa gbọ́nú ilé yà ní gbọ́ bùwọ́ àgbo ara ò ní ní wá o. Ìgbà ó dẹ̀ wá lọ́rùn dẹ́dẹ́dẹ́ orí ọ̀ká ìwúlò orí ọ̀ká part 1. Ejò ní jẹ́ ọ̀ká, ọlọ́run ọba tó sì dá ọ̀ká ó fún un ní agbára tọ́pọ̀. Àwọn àgbàlagbà ní ẹranko tí ọ̀ká bá sọ ẹnu ọ̀ká ní kú sí. Àwọn àgbà ní ìtúsọ wọn ní ẹranko tí ọ̀ká bá sọ ẹsẹ̀ òkè ní kú sí. Bí ọ̀ká bá jókòó ibẹ̀ ló ń di ọ̀ká bá ẹ̀rí nǹkan báyìí. Wọ́n tó wá bọ́rọ̀ lọ, wọ́n bọ́rọ̀ bọ̀ wọ́n ní ọ̀ká kì í kú ojú rẹ̀ fọ́ o. Àṣírí pọ̀ lára ọ̀ká láti ibi ìrù rẹ̀ tí dé gbogbo pamọ́ ara rẹ̀. Kódà ìjọ ọ̀ká wọn a máa fi dá sẹ̀ríà fún yàn, ṣùgbọ́n ìyẹn ò sínú gúrúùpù wa yìí ká máa sọ gbogbo orú nǹkan bẹ́ẹ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n a máa fi ṣe ẹgbà ẹ̀rẹ́ àtàwọn nǹkan oríṣiríṣi wọn a máa fi bá àyàn wí ayé ẹ̀ má bá wa jà o. Ọ̀ká tí a bá yọ ojú ọ̀ká méjèèjì, ẹ lọ ẹ gùn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́, ẹ lọ mọ́ ìyèré, ẹ wá èso ẹ̀fọ́ gúre. Èso ẹ̀fọ́ gúre tó ti gbó dáadáa, èso yìí ẹ dàwọn náà sójú ọlọ, ẹ lọ papọ̀ pẹ̀lú ilé ìtìrọ̀ àtọjú ọ̀ká yìí, ẹ máa lè sójú. Àṣírí pọ̀ ńbẹ̀, ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ o. Àwa kì í lérí oògùn lórí afẹ́fẹ́ torí pé ọgbọ́n pọ̀ nú àwọn àgbàlagbà. Bí àṣà àwọn dìdìrín kan wá ní oògùn orí afẹ́fẹ́ lọ kàkó oògùn. Ń bọ̀ bá nígbàgbọ́ nínú oògùn orí afẹ́fẹ́, ó ṣe nígbàgbọ́ lórí fóònù tó ń lò. Bàbá àti ẹ ló ṣe fóònù. Ibi mọ àwọn kan ló débẹ̀, a sì ń lò ó sì ń sọ̀rọ̀, a sì ń ran níṣẹ́, í sì ń jẹ́. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run fún àwọn àgbàlagbà Yorùbá náà ní ọgbọ́n àtinúdá tí sì ń rí bẹ́ẹ̀ dọ̀la. Orí ọ̀ká àwọn àgbàlagbà wọn a máa mú tí wọ́n bá tọ́jú orí ọ̀ká. Wọ́n lọ wá irú yọpọ̀, irú pẹ̀tẹ̀ yọpọ̀. Bákan náà wọ́n tọ́jú ògìrì òwú, òun náà pọ̀, wọ́n kò ṣe. Ewé ahóyaya wọ́n kò ṣe. Ewé ọmọ ní gèdègédé wọ́n kò ṣe. Àwọn mìíràn pè ní ọmọ ní gèlègélé. Ewé ọmọ ní gèlègédé yìí ẹgbẹ̀jú kẹrin pé èyí tó wẹ́ ni o, torí pé ọmọ ní gèlègédé yìí ọ̀kan bẹ tó jẹ́ pé ìtàkùn rẹ̀ ó ṣe gbògidì òun sanra. Èyí tó wẹ́ ń wí ní kíkiri òun gangan lójúlówó ọmọ ní gèdègédé. Ẹ gbọ́ odidi ọ̀gá tó pé ẹ fi kún. Ẹ gbọ́ àní ẹ kó sí. Tọ́ odidi atare kan tó pé tó yáàyè dáadáa ẹ fi sí. Ẹ wà lọ wá bá sí ẹran màálù yóò tó bí mélòó kan
ẹ kó lé lórí ọyẹ ìtanábò lábẹ́ ṣé wọ́n ti jó tán àbẹ́ ń jó lọ́wọ́ orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà akíbá àmọ́ ẹ̀ lè fẹ́ darapọ̀ mọ́ lórí WhatsApp group àbẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ dákẹ́ńkọ́ ẹ jẹ́ fún yín nọ́mbà méjì ẹ̀ mọ́ ọ́dọ̀ +2348032983298 +2348032983298 tàbí +22954651928 +22954651928. ẹ wò mí ẹ jó pọ̀ bá mú ẹ ti jó tán àwọn àgbàlagbà ní àmà fi mara yálò bó sì wù èèyàn lè dà sóyin kó máa fi mu òjò gbígbóná ẹlòmíì mẹ́kàn láìkè òjò gbígbóná ṣùgbọ́n gbìyànjú kó dà sínú omi gbígbóná kó máa ṣẹ́ mu èèyàn ò rí tiẹ̀ ṣe tí a bá ń lò kìí jẹ́ kílẹ̀ ọ̀dá mọ́ọ̀yàn iṣẹ́ ìdá púpọ̀ Olúlànà lórúkọ rẹ̀ jẹ́ ọ̀dà gan-an ni ẹ lọ́ọ́ dán wò ẹ dúpẹ́ fún Ọlọ́run ọba eré ìjẹ́ part 1 níbi orí ọ̀ká a máa tẹ̀síwájú lórí ẹ̀ ẹjọ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ lórí WhatsApp group public ìmẹ̀ private ìmẹ̀ public yìí àyè wà fún yín láti wọbẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ẹ̀ láǹfààní àti béèrè kankan ẹjọ́ ọmọ ẹgbẹ́ ni ẹ gbọ́dọ̀ post nǹkan kan sínú rẹ̀ àti sticker ni àti fídíò ni àti líǹkì ni ẹ gbọ́dọ̀ post ẹ̀ síbẹ̀ ẹ ti gbọ́dọ̀ wọbẹ̀ kẹ́ máa lé obìnrin káàkiri o ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin náà sì gbọ́dọ̀ wọbẹ̀ kẹ́ máa lé nọ́mbà ọkùnrin mọ́ káàkiri àbùkù lẹ́ẹ̀kan o ṣùgbọ́n àyíká yẹn ti wá fẹ́ sọjọ́ bí kẹ́ post fọ́tò yín ẹyọ kan káyọ̀ ṣàdúrà fún yín nínú gúrùpù tẹ̀ ẹ bá wà ṣùgbọ́n èyí tó jẹ́ private group owó lẹ́ẹ̀ fi wọ̀ bí òun 5,000 ni wọ́n fi wọ̀ bẹ̀ ẹ sì máa san 5,000 lóṣù eléyìí àǹfààní wà fún yín láti béèrè ìbéèrè tó bá wù yín bá lórí àwọn kan tá a ti fi ilẹ̀ tẹ́lẹ̀ tẹ́ gbàgbọ́yé rẹ̀ á ṣàlàyé fún ayé kéèké abẹ́fẹ́ béèrè nípa ìtumọ̀ aláyín ni àti ohun tẹ́ ṣe sí ọ̀fẹ́ ni ẹ gbọ́ yé kéèké 5,000 lẹ́sàn wọlé ẹ sì máa san 5,000 lóṣù ṣùgbọ́n tẹ́ bá fẹ́ béèrè nípa ìrìn àjò yín owó lẹ́sàn wọn àwọn fídíò wa kan tẹ́ ti gbọ́ sẹ́yìn bóyá sọ pé ńgbà wà ń Bàrígà kìíní kan 2,000 nígbà yẹn ni o ti tó bí ọdún 5 sẹ́yìn o adára fún wa o ayé wa kò ní yé ẹ lẹ́ o sábà ti pe nọ́mbà MTN yẹn tí ọlọ́mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ máa da inú mẹ́ adára fún wa o ire o nọ́mbà kejì tí mo fún yín òun nọ́mbà orílẹ̀‐èdè Benin adára fún wa o ayé wa kò ní yé ẹ lẹ́ o ire o èrè kàbìtì. nǹkan o ó ní tẹ̀ẹ̀dì kàtẹ́ yìí ẹ̀sẹ̀ wo bá yí ẹ má dààmú mi ẹ má jẹ́ ìṣiṣẹ́ ẹlẹ́ẹ̀dáràn mi o. ayé o ẹni tó máa yẹ lọ́sọ̀ máa yẹ ẹni tó bá máa yẹ ẹ máa fún ìyá o. ayé mi kọ̀ọ̀rọ̀ ayé mi gbàgbà òde ayé ló kúrú ayé yìí ní ìmọ̀lẹ́ o. àwọn ọmọ ti ayé mi dá ẹni tó máa fi ayé mi kọ́ o. Mama, we are getting there. Because it's our own one. I am saying that because you.